Eh, mo kí gbogbo etí tọ́lọ́run ní kó máa gbọ́ mi káàkiri àgbáyé. Àní dààmú o, orí wa ò sì ní gbàbọ̀dè, a sì ní jẹni tí wọ́n ń wá fún ibi o. Gbogbo ìran ẹjọ́ ó tóbi ó kéré, a ní rí o. Ọ̀rọ̀ ṣítí la mú wá fún tòní o. Mo fẹ́ kẹ́ ẹ bá ń share rẹ̀ dáadáa. N tí mo fi ń bẹ̀ wá pé ká jọ share ètò yìí ni wípé ṣe rí nínú ọ̀rọ̀ ṣítí èèyàn máa ń rí nǹkan mú bẹ̀. Gbogbo ẹ̀ náà kọ́ ní oògùn. Ṣé rí téèyàn ò bá mọ́ra tó wò wípé ètò ayé ò yé òun, ǹjẹ́ ẹ mọ̀ pé ẹlòmíì tiẹ̀ ṣògùn tó torí ẹ̀ dolòṣì gan nítorí wípé ohun tí ò sọnù ní ń wá. Béèyàn bá sì ti ń wá ohun tí ò sọnù, ohun tí ò sọnù tí ń wá kí á torí ẹ̀ dolòṣì. Èèyàn lè máa ṣògùn tí ó máa ṣògùn tí ó máa ṣògùn tí ó sì dá láṣọ pípọ́n. Mi ò lóògùn ọ̀dà ọlẹ́kọ̀ọ́. Ibẹ̀ ń kọ́ là ń lọ lónìí. Ọjọ́ ń bọ̀ tá a yànnàná kí ni máa ń sọ̀yàn dolòṣì nípa àpọ̀jù oògùn ṣíṣe. Ẹlòmíì ó ṣubú, ṣíṣubú tó wá ṣubú kò wá wo pé kí ló fa tóun fi ṣubú. Iná lẹlòmíì fi wá dọ̀ wá kí ó wá rí pé ayé tòun yí padà. Yóò máa ẹnìkan tiẹ̀ bi mí léèrè pé bàbá kí ló dé tó jẹ́ wípé òun ti rìn káàkiri ẹnu ìgbà tóun wá dọ́dọ̀ yín ayé òun sì yí padà. Bàbá òun ti ṣògùn gan. Débi wípé ó lówó tóun fi ṣògùn láyé ó kọ́ fìṣíà. Mo wá rẹ́rìn-ín, mo ní ọjọ́ tó dọ́dọ̀ mi èmi ti rí ìdíwọ́ àwọn àgbà, ìbínú àwọn àgbà, ogun àṣàsí èpè kan ń jà ọ́. Mo ní tí ọ̀yọ́ pò nú ọ̀fẹ́ mo ṣe fún ọ. Òun ni nǹkan rẹ fi bẹ̀rẹ̀ sí í dá padà. Mo ní tó ń wá káàkiri ni bàbá oṣólẹ̀ mọ́fẹ́ o, oṣólẹ̀ bàṣírí, oṣólẹ̀ ńlá, oṣólẹ̀ tí ó mọ̀ wá. Mo ní ọ̀rọ̀ oṣólẹ̀ kọ́ lọ̀rọ̀ rẹ kàn. Ó tún wá tójú mi wò torí pé àwọn àràwọ̀ kan bẹ wọn ò nílò oṣólẹ̀. Kí ló fẹ́ máa dí wọn lọ́wọ́ la nílò láti mú kú o. Béèyàn bá gbéṣẹ́ fún mi ń kọ́kọ́ béèrè orúkọ rẹ torí ń fi ẹ̀mí tọ̀ ọ́, ń fòye tọ̀ ọ́. Ṣóṣólẹ̀ lẹ́ni yìí nídìí àbíṣẹ́ tí ó fi bọ́ nóde tó wà. Ogun tí ń ja olúkálùkù pọ̀. Ogun adití ń bẹ. Iná ń pè lógun adití. Ogun téèyàn lé tí ò lọ. Ogun téèyàn jà tí ò ṣẹ́. Òun ni wọ́n ń pè lógun adití. Ṣé ara ẹ̀kọ́ mọ sọ yìí? Ó ṣubú, nǹkan rẹ̀ dàrú, ń wo oṣólẹ̀ káàkiri. Bàbá oṣólẹ̀ mo bá wà. Bàbá nǹkan yìí lè fi ṣoṣólẹ̀. Bàbá ó wá ṣoṣólẹ̀ títí tí ogun ayé rẹ̀ ò sì lọ. Ṣógun adití kọ́. Gbogbo ẹni tí bá ti ń lurin lójú kan tí irin yẹn ò sì tí ì yí padà kó ti mọ̀ pé ogun adití nu àwọn ogun kan bẹ tí ì lọ bọ̀rọ̀. Ogun tó bá ti lé tí ò lọ, ogun tó jà tó ṣẹ́gun, ogun adití nu. Bí máa ń sọ̀yàn dá láṣọ pípọ́n ni ogun adití. Bí máa ń sọ̀yàn dèrò ẹ̀yìn. Ogun adití ni jẹ́ kéèyàn bẹ́pẹ́ gbé.
ogun adití kì í jẹ́ kéèyàn wà nípò tó yẹ kéèyàn wà. Ogun adití yìí máa ń mú kí àbúrò ọmọ kọ́lé, yìí sì máa ń mú kí ẹ̀gbọ́n máa jí èso. Nígbà tẹ́gbọ́n bá ròpin tí sì ń dá fábúrò rẹ̀, kì í ṣe pábúrò rẹ̀ lògo rẹ̀ o, ẹ má ṣì mí gbọ́ o. Ogun adití nu àbúrò ọmọ kọ́lé, ẹ̀gbọ́n ọmọ jí èso ńbẹ̀. Ta ló yẹ kó mójútó? Ogun adití yìí jẹ́ kíyàn ó rí nǹkan gidi ṣe. Ẹlòmíì ó gbìyànjú, ó làkàkà, ó gbìyànjú, ó lọ ọ̀tún, ó lọ òsì, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ojú kan náà ló wà. Tó o bá ti ní ogun tí ń jà ọ́ tí ò lọ, kọ́kọ́ dúró, wá jí lóru, wá ronú kí ló fà gan, níbo lo ti ṣubú. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àpọ̀jù oorun gan lè sọ̀yàn sínú ogun? Mo fọlọ́run bẹ̀ ẹ́, dákẹ́ bá ń ṣe àìtó yẹ jọ. Àpọ̀jù oorun ó lè sọ̀yàn sínú ogun. Gbogbo ẹnikẹ́ni tó bá ti lè sùn jù ó lè jẹ́yàn láyé. Because ó yẹ kó o ráyè láti ronú níbo lo dé. Ó yẹ kó o ráyè láti ronú níbo lo wà. Ó yẹ kó o wá ráyè láti ronú níbo lo ń lọ. Bí rẹ̀ léèrè, sógun ayé ní ń jà ọ́ ni? Sógun àfọwọ́fà ni? Àbó ò ṣiṣẹ́ tó? Mo máa ń sọ fún yẹn pé oorun mi ò ju 3 hours lọ léde. A ti jí lóru, a dá àwọn tó wà l'Amẹ́ríkà, ní Canada, lọ́tùn lósì. Àwọn tó àwa èéfòrú sùn torí wípé òru ní í ṣe láti ṣètò ayé ọ̀pọ̀lọpọ̀. Ẹ rí i pé táwọn olóṣèlú bá fẹ́ pín orí ní Nàìjíríà, òru ni wọ́n ó ṣèpàdé, òru ni wọ́n ànáǹsì. Ẹ kàn máa gbọ́ ni pé àwọn ti yan ipò kan lálẹ́ àná, ìròyìn lásán lẹ́ máa gbọ́. Àwọn tí wọ́n ń jẹ́ èèyàn láyé èéfòrú sùn. Bọ́ọ̀ bá ní tùràrí tó máa fín lóru, ní àdúrà tó máa ṣe lóru. Òru yẹn lọ̀wọ̀, òru yẹn làwọn èèyàn ń ṣe dáadáa. Gbogbo ẹni tí ó bá jẹ́ èèyàn láyé, tí ó jẹ́ èèyàn nígbà tí ilẹ̀ bá mọ́, á ti fòru ṣiṣẹ́ rẹ̀. Lọ́sẹ̀ táwọn ẹ̀ láago 12, lè táwọn ẹ̀ láago 1, ní tálágo 2, alágo 3 ọ̀sán ní. Wá ló fẹ́ jẹ́yàn, tálágo 3 òru ní ọlọ́ọ̀ fẹ́ jẹ́yàn. Àwọn tó jẹ́yàn lónìí wọn ò sùn. Ọ̀lẹ́bu tó lò láago 12, èyí tó wẹ̀ ní òfèrèféǹfé ló fèrèféǹfé ayé. Èyí tó wẹ̀ lágbede méjì ayé òun ọ̀run, ò ní dókè lọ́hùn, ò sì ní désàlẹ̀ agbede méjì ayé lọ́wọ́ à. Àwọn iṣẹ́ kan bẹ tá à ń wẹ̀ lágbede méjì ayé òun ọ̀run. Ẹni tí ó bá ga, ó gbọ́dọ̀ fún gbàjá ẹ̀ kó le. Torí pé ogun láyé, ogun ń bẹnu ayé. Ìwọ tí bàbá rẹ ò bá ralẹ̀ rí, ronú ẹdún náà, kí ló dé tí bàbá mi ò ralẹ̀? Ṣé ilé bàbá mi ni ń gbé àbí ilé bàbá mi? Ronú. Tó bá wá ti rí pé bàbá ti ò ralẹ̀ débi pọ́kọ́lé, ìwọ náà tètè wá ronú pé ó dàbí ẹni pé ilẹ̀ rírà ló kù ọ́ kù, kọ́kọ́ jagun pé àwọn bàbá mi ò ralẹ̀. Bàbá tiẹ̀ náà kọ́lé, ilé bàbá rẹ̀ lẹ́ ń gbé. Ìwọ náà ò ṣe ronú pé bó bá tiẹ̀ ṣe yàrá kan kọ̀ọ̀kan kọ̀ náà ń fi pègùn léyìí jẹ́. Ogun ń bẹnu ayé gan-an. Téèyàn bá sọ fún ọ pé kò sógun, ogun kan lógun ẹ̀jẹ̀. Ogun èmi mo bí nǹkan mi kò ní kọjá. Bó o láṣẹ ṣẹ́gun ogun èmi mo bí nǹkan mi kò ní kọjá.
bó láti ṣẹ́gun ẹ̀. Ogun pé àlè mi mo bí, ọmọ mi ni, ọ̀dà ọkọ mi ni, ọ̀dà ìyàwó mi ni kò ní kọjá. Ogun ẹ̀jẹ̀, ogun ẹ̀mí mo ní nǹkan mi, ọkọ mi ni, bó bá ṣe wù mí máa ṣògo ẹ̀. Ọmọ rẹ̀ ó jẹ́ tó pọ̀ nù ẹ̀. Gbogbo obìnrin tó bá ti fi ọkọ ẹ̀ sábẹ́ tó lè máa ránṣẹ́ tó wù tó sọ di dìdìrìn, ọmọ rẹ̀ ò ní ga láyé. Ṣé ìwọ náà ò ti sọkọ rẹ di dìdìrìn? Èsì ọ̀rọ̀ rẹ ń bẹ lọ́wọ́ àwọn ọmọ rẹ lọ́la. Ẹlòmíì ni wọ́n ní kò dẹ̀ wá jẹun wọn mọ́, kò jẹun wọn mọ́ ń tòótọ́, kò lè jẹ́ nítorí wípé ọmọ àwọn kan lòun ti fi sábẹ́ ẹ̀dẹ̀ tiẹ̀ tóun sọ di dìdìrìn, tóun sọ di gbẹ̀hù dání, tí ò wúlò fáwọn òbí tiẹ̀ àfòun àtàwọn mọ̀lẹ́bí tiẹ̀ ni wọ́n á retí pé òun náà jèrè ọmọ. Ẹ̀san kọ́, ẹ̀san ń bẹ. Ṣé rí àwọn ogun kan bẹ tó oògùn ò ní ṣiṣẹ́ fún mọ́ta rẹ̀? Ẹlòmíì tún ní kí ni wọ́n sọ? Kó o méwúrẹ́ bọfá, kó o mágùntàn sọ̀rọ̀, irọ́ ni gbogbo ẹ̀, ogun ẹ̀san. Ṣé ìṣogun ẹ̀san ní ń jà ọ́? Bó ni ìyá rẹ̀ ti ṣe sí bàbá rẹ̀? Tí ogun ẹ̀san bá ń jàyàn, Ọlọ́run kò sóògùn tó lò tí ó jẹ. Ó létò, ṣùgbọ́n àwọn kankan ń bẹ táwa náà ò ní dá sí, tá a bẹ Ọlọ́run pé Ọlọ́run, níjọ́ kan mo léyà kan fún mi torí wípé ọmọ dúró ìyá sì ní bá yé ọmọ rẹ̀ jẹ́. Àwọn tó wà lọ́wọ́ mi wá, bàbá kí ló dé? Mo lọ́rọ̀ rẹ̀ gba kí n lé ní. Mo nítorí pé ń ba ayé ọmọ rẹ̀ jẹ́, ọmọ rẹ̀ náà sì jòkó. Mo sì fẹ́ kọ́ mọ̀ kó lè sá fún ìyá ẹ̀, kó lè ráyè rẹ̀ lò. Gbogbo ìwọ tó ń ba tèèyàn jẹ́, tó bá rò wípé títí ẹ̀ ń dá lónìí. Níjọ́ tí ìṣubú tiẹ̀ bá dé, kò sẹ́ni tí ó gbé ọ dìde. Ogun ẹ̀san, ogun ẹ̀jẹ̀, gbogbo àní bọ́ sí páńpẹ́ ayé o. Àwọn ogun kan bẹ tó jẹ́ wípé kò sí béèyàn ṣe lè wù kó ga tó, tí ò bá múra wọn fà wálẹ̀ ni. Ǹjẹ́ mọ̀ pé àwọn ogun kan bẹ tọ́pọ̀lọpọ̀ mà pógun ni? Ẹlòmíì ń bẹ, ó ti wà lábẹ́ ẹ̀dẹ̀ ìránṣẹ́ Ọlọ́run. Gbogbo ohun tó bá ní àáfàá rẹ̀ ní ìsìn, gbogbo ohun tó bá ní pásítọ̀ rẹ̀ ní ìsìn, ojú rẹ̀ ò sì ní í ṣí, kò sì sí ní tẹ́ ẹ bá sọ tí ó gbọ́, nítorí pé ó ti wà lábẹ́ ẹ̀dẹ̀. Irú àwọn bẹ́ẹ̀ ni máa ń ṣẹrú. Wọ́n máa ń ṣẹrú, ìyà ó máa jẹ wọ́n, wọn ò ní rójú ráyè mójútó ògo wọn mọ́, wọ́n ti wà lábẹ́ ẹ̀dẹ̀ nu. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn oyin á máa ja ogun ràwọ̀? Gbogbo ọ tó bá ti jó lókìkí ọmọ, máa múra ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọ̀tá kalẹ̀. Ẹ bá sọ fún ẹ pé olókìkí ọmọ ni ọ́, ológo ọmọ ni ọ́, ọba lọ́la ni ọ́, ó jagun ló fi rógo yẹn lò. Ọ̀pọ̀lọpọ̀ rò pé tí wọ́n bá ti ní ọmọ ológo ni èèyàn, kò ní ṣe wàhálà mọ́, tí ó kàn máa lògo. Ó jagun ló fi rógo yẹn lò. Nítorí pé tó o bá jagun, ayé á máa pààyàn tógbótógbó. Mo fọlọ́run bẹ̀ ẹ́ bá ṣí àìtọ́ yìí.
ayé a máa pààyàn togotogo. Ọmọ ológo ni, ọmọ oníràwọ̀ ni, ọmọ èèyàn ńlá ni, kíní kan ni, ọba lọ́la ni. Èèyàn mélòó ni wọ́n ń pè lọ́ba lọ́la tó wá dépò ọba hàn? Àwọn aṣẹ́ni lórí òní jó dépò ọba yẹn. Iná lẹ́ẹ̀ fi rí wípé gbogbo ọmọ tí ó jọba wọn lè kó ń lé ni. Iná lẹ́ẹ̀ rí tó fi jẹ́ pé gbogbo ọba wa ńlẹ̀ Yorùbá bí wọ́n bá mú wọn Canada, ó mú wọn London, ó mú wọn Germany, ó mú wọn ní London ní Amẹ́ríkà. Ẹ rí i pé gbogbo wọn àti ìlú èbó náà ti mú wọn wá. Kì í ṣe pé àbí owó náà fi ń yàn wọ́n tó fi ń jẹ́ pé sáwọn aráàlú èbó náà wá mú jọba. Olúkálùkù sánlé kó lè rí ipò tó fẹ́ dédé ni. Ṣùgbọ́n ẹni tó yẹ ọ̀bá yé káwọn ní àwọn bá wa ìlú èbó wọn ti lọ mú wọn wá. Ṣé fò mú yàn Nàìjíríà mọ́ ni? Ṣé fò mú yàn ní kinní kan mọ́ ni? Ṣé fò mú yàn ilẹ̀ Yorùbá mọ́ ni? Ṣé olówó wá lè fá mọ́ ni? Kì í ṣe pé ètò dàrú, ara ètò ayé ni. Gbogbo ẹni tó bá ti jọmọ ológun ó jagun ló fi rogo yẹn lò. Ọ̀rọ̀ sí ti ń tò ní. Pé wọ́n ti sọ fún ọ pé ọmọ ológun ni ọ́, àbí wọ́n ti sọ fún ọ pé oògùn dúdú ò ní ṣiṣẹ́ lára rẹ̀. Wọ́n ń tàn ọ́ ni. Wọ́n fẹ́ wọlé sí ọlá láti bẹ̀rùn ni. Tọ́ bá ti lè sọ fún ọ pé oògùn dúdú ò ní ṣiṣẹ́ lára rẹ̀, oògùn funfun ni wọ́n máa lò. Èwo lòògùn funfun? Ọṣẹ funfun ní kọ́ ọmọdé. Èwo lọ́ṣẹ funfun? Bọ́ọ̀ bá tí ì bá oògùn gidi pàdé má sùn. Ṣùgbọ́n ara oògùn gidi ló ti bá pàdé lónìí tọ́lọ́run bá lòun wo ètò yìí. Òun ni Fágbẹ́nró ọmọ Òrìṣàtọ́lá, àpèsíṣègùn àgbáyé, ọmọ apẹkẹpẹkẹ, òjò ń pa páànù. Ọmọ ewé ń jẹ́ ògùn ń jẹ́ ọmọ ògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan. Gbogbo ẹni tó bá ti jọmọ ológun ó jagun ló fi rógo yẹn lò. Gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ tí ó dépò ọlá lọ́la, tí ó dépò ipò gidi lọ́la, tó ti ń gbọ́ lọ́tùn tó ń gbọ́ lósì. Sọ mọ̀ wípé bó o ṣe ń gbọ́ wípé ọmọ ológun ni ọ́, ìwọ ló jẹ́ lọ́la, ìwọ ló jẹ́ lọ́la, ò ń gbọ́ lọ́dọ̀ onífá, ò ń gbọ́ lọ́dọ̀ àfáà, ò ń gbọ́ lọ́dọ̀ oníṣègùn, ò ń gbọ́ lọ́dọ̀ oníbílẹ̀, ò ń gbọ́ lọ́dọ̀ babaláwo. Bó o ṣe ń gbọ́ báwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe ń sọ fún ọ náà làwọn ìránṣẹ́ èṣù ń gbọ́. Ohun tó mú àwọn ìránṣẹ́ Ọlọ́run rí náà rí wípé ó dèèyàn pàtàkì lọ́la. Àwọn ìránṣẹ́ èṣù ti rí ṣáájú àwọn ìránṣẹ́ Ọlọ́run. Torí pé ìránṣẹ́ èṣù ò ní fẹ́ kọ́ ọmọ ológun rógo lò. Ìwà lọ wà. Ó lọ wá àwọn iṣẹ́ àrápá yamuyamu tí máa mú yàn rógo ẹ̀ lò. Àwọn àgbélépọ̀tá tí máa ń pa ọ̀tá tí ò jẹ́ kẹ́ni ọ lọ. Àwọn àkànṣiṣẹ́ ọ̀tá tí ì jẹ́ kẹ́ni ọ lọ. Ṣé ọ̀tá kan bẹ tí ń tà 500,000? Tí wọ́n bá ń dààmú rẹ, tán ṣúgbà rẹ, tán lò ní rógo rẹ lò, tán lò ní débi tó fẹ́ dé láyé, mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run. Ọ̀kọ̀ọ̀kan tó mọ wọ́n ń yọ ni wọ́n máa yọ kú tí wọn ò bá dúró, tí wọn ò bá dẹwọ́, tí wọn ò bá dẹ̀yìn lórí àṣàṣe. Mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run. Àwọn àgbákò iṣẹ́ tó jẹ́ wípé bọ́ ọba ti lò Ọlọ́run. Ta ní jẹ́ ọmọ àìtọ́, ta ní jẹ́ ọdẹ apẹrin, wọ́n á jẹ́ ọdẹ apààyàn. Ta ní jákó arápá wọn á ju ọmọ akó yẹnyẹn. Ọṣẹ àgbélépọ̀tá kan kò ju kékeré báyìí náà lọ. Ọba lò. Ṣùgbọ́n gbà tó fi lò tán, Ọlọ́run, ó ṣeéṣe káwọn ọ̀tá rẹ̀ ó ti rẹ̀ dànù tán. Bí wọn bá sì rẹ̀ dànù tán, ó yẹ kó mọ̀ wípé ogun rẹ̀ ti kù fẹ́lẹ́fẹ́lẹ́. Nítorí wípé àbọ̀ fọ bí ìgbà tí èèyàn bá gbé excavator sára igi ńlá tí èèyàn fẹ́ wó àbí ilé ńlá tí èèyàn fẹ́ wó àbí bulldozer tí èèyàn fẹ́ fi wó nǹkan, bẹ́ẹ̀ lọ́ṣẹ yẹn rí. Ẹlòmíràn kí ẹsẹ̀ fún àgbélépọ̀tá 500,000.
àwọn ọṣẹ téèyàn fi ń kọjá lọ́nú ayé ń bẹ oní 6 million 10 million lóòkè àwọn ọṣẹ mo fẹ́ dòṣàánú ayé ń bẹ mo fẹ́ rògbò mi lọ ń bẹ ìfẹ́ kan dì mí lọ́wọ́ ń bẹ àwọn ọṣẹ tá a ṣe fáwọn èèyàn pàtàkì ọlọ́lá olóyè olóṣèlú ọba ìlú ń bẹ téèyàn fi rí dáúlà rẹ̀ lò tẹ́nìkẹ́ni ò fi ní bí lọ́wọ́ ẹ̀ wò torí pé ọ̀rọ̀ iṣu sísun a kì í fi bíná ọ̀rọ̀ ìkúkú oṣù a kì í fi bí ọ̀bẹ òkú tó ti kú sì rí kì í rọ́wọ́ họrí gbogbo tó bá ṣe ó dàṣegbé àwọn ṣé àṣegbé ń bẹ lọ́tọ̀ ṣùgbọ́n bó o lo ṣe ní ṣògo rẹ nù bó o ló ṣe rógo rẹ lò èèyàn máa ń jagun ògo ni èyí wá sí pé gbogbo ẹni tí ó jagun ògo yóò máa wá sùn látago 9 alẹ́ yóò máa jí láàárọ̀ yóò máa ná ilẹ̀ ti mọ́ yóò ṣe máa wá ròdì yóò ṣe máa ráṣọ mọ́ dì yóò wá dún ní iwájú kọ́rídọ̀ ilé yóò máa ṣe máa fi pákó kan rin orin yóò wá lóun fẹ́ jẹyàn o ò ti jí láago kan láago 12 láago 2 3 4 5 o ò ti lo gbogbo ohun tó lò ara tí òjò kò ṣe fẹ́ lómi nìyẹn ó jí láago 8 ẹsẹ̀ wá kó àwọn lúbúlúbú ojú ọlọ́run ẹsẹ̀ ń gbọ̀n sọ́wọ́ ẹsẹ̀ táwọn kan ti lo tiwọn látòru tí wọ́n ti sùn tíṣẹ́ ti rìn jáde ẹnu ọ̀nà tán kàn sùn lẹ́rìn aago 4 5 sí 6 tí wọ́n rárá sùn wọ́n kàn jí wọ́n máa gbowó ni béèyàn bá ti sùn kò ní débi tí ń lọ o àwọn iṣẹ́ téèyàn fi kọjá lọ ń bẹ lọ́dọ̀ Fágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé àwọn iṣẹ́ téèyàn fi rí tiẹ̀ ṣínú ayé ń bẹ lọ́dọ̀ Fágbénró ọmọ Òrìṣàtọ́lá àní dààmú ìdààmú ọfà yìí ò ní bà wá ọfà àìsàn ò ní bà wá ọfà kú òjijì ò ní bà wá á ráyé lò á pẹ́ bí wọ́n pẹ́ ṣe pẹ́ á gbó á tọ́ á fọwọ́ pawọ́ á fèrègì jóbi ìnira ayé ò ní mú wa o ọlọ́run gbé wa débi ògo wa o ìta àti kọ́ látòdì ọ̀run pa á jẹ́ ọwọ́ wa láàfi ṣiṣẹ́ tá a fi débẹ̀ o bọ́ba kọ rere látọ̀hún ó fọwọ́ rẹ ṣiṣẹ́ ni o ọ̀rọ̀ sí tí ṣé ẹ̀yin náà wà lára àwọn tó wà nú òde kan ẹ ti sáré kò ti sú yín ẹ ti lo oògùn ẹ ti rò pé sóògùn sì ń jẹ mọ́ oògùn ń jẹ oògùn lè bàbá tèmi mo jogún oògùn tó pọ̀ lọ bàbá mi Edward Òrìṣàtọ́lá kọ́lọ́mbà fọ̀rọ̀ kẹ́ bàbá mi ohun tí mo jogún lọ́wọ́ bàbá mi ó tọ́ kí n máa bọ́ lójoojúmọ́ nítorí wípé ẹni bá mọ iyì wúrà là á tà á fún ní tí n bá ṣẹ̀ tó máa dààmú káàkiri nínú ayé bàbá mi ti kó gbogbo ẹ̀ fún mi nọ́mbà tẹ́ pè mí sí rẹ̀ à ń tọṣẹ Edward tí mo sọ lórúkọ bàbá mi 50,000 ọṣẹ ìtajà ń bẹ 50,000 ọṣẹ àwọn àgbà ń bẹ 50,000 àṣe lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ àṣe 50,000 bí bọ́ọ̀ bá ti rówó sóògùn ńlá wọ́n náà lọ́ṣẹ yìí wò lò kánú rẹ̀ wò nínú ìpè inú àká ọmọ àfikàn ránṣẹ́ sí mi àǹfààní bẹ lórí YouTube mi Òrìṣàtọ́lá Fágbénró Herbal Medicine Limited orí wa ò ní gbàbọ̀dé o ìlú Ìlọrin náà ni mo wà ẹ lè pè mí kí n má tètè gbé torí àpọ̀jù kọlù tó sì jẹ́ nǹkan pàjáwìrì lẹ fẹ́ rí mi pé máa bọ̀ wá lù lọrin mi ò fi gbà kankan kó ń lù lọrin anyway àtẹ bá ti sọ̀kalẹ̀ ń lù lọrin ẹ kàn gbọ́kadà ẹ lẹ́nu lọ sí ilé epo Ibrolac lágbo ọba ilé epo Ibrolac ní àgbo ọba tẹ bá ti dé ilé epo yẹn ẹ bèrè junction Olú guest house ẹ rí signboard mi níbi junction Olú guest house yẹn ẹ rí fọganáísà kan níbi junction Olú guest house yẹn Alhaji Hasan ọmọ ẹdẹ ẹ bèrè ilé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá transformer kan wà níbi junction yẹn ṣùgbọ́n wọ́n ti sún transformer yẹn sọ́wọ́ inú díẹ̀ lọ́dọ̀ aláàjì yẹn kan béèrè ilé Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé àní dààmú ọdún yìí tó ń lọ o àní fòṣè lọ́dún yìí ohun tó rò pé ó le tó rò pé yóò sì ṣeé ṣe lọ́dún yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ilẹ̀ ò tí ì ṣú yóò ṣeé ṣe ẹ bá mi like ẹ comment ire o.
ire gbàngbà.